aláàjì fata ọgbọ́tọ̀ wáyé náà ló sì kún lẹ́ẹ̀mejì ló kún kò gbólódò ẹnì kankan òkè àkáǹtì tí ìmáàmù orúkọ mọ́ọ̀sì sí owó gbowó tó gbà mẹ́rin ló fi ṣe lára mọ́ọ̀sì. gbogbo owó tí wọ́n donate fún wa kí ló fi ṣe lára mọ́ọ̀sì yẹn ẹ wá ń gba àwọn àjọba àná lólè kí wàá lẹ fẹ́ pe òun ó ń jìbìtì. ó kí gbogbo akọ́tà pé akórírí àsìkò ya àkókò lè dá Olórí TV Live Baba Research àwọn náà látúndé gẹ́gẹ́ bí ìṣe wa ìyẹn ní ìkànnì YouTube channel sórí àkọ́kọ́ nǹkan kan tí wàá kọ́ ṣe fún mi tó wá fẹ́ gbádùn oríṣiríṣi àwọn tí a fẹ́ máa jù sí orí ojú òpó YouTube wa kọ́kọ́ lọ bá mi subscribe náà tó bá subscribe tán kó wá share rẹ̀ káàkiri tó ń make àwọn comment ẹ̀ sábẹ́ gbìyànjú láti bá mi ṣe bẹ́ẹ̀ kó lè bá ṣe kí ni o kó lè bá mọ rí oríṣi àwọn nǹkan ọ̀tún tá a fẹ́ mú jáde ṣùgbọ́n lásìkò yìí báyìí náà a máa kọ́kọ́ gbé ọ̀rọ̀ fídíò bàbá wa tí wọ́n jẹ́ Parakoyi àdínì fún gbolẹ̀ Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí a ti gbọ́nù tán pé àwọn Parakoyi àwọn ìran bàbá wọn ni wọ́n mú Islam wọnú Ògbómọ̀ṣọ́ so òun ló fà á tí wọ́n fi entitle sí oyè láàfin tó yá sí pé bí nǹkan kan bá fẹ́ mọ ní ṣe pẹ̀lú tó ní ṣe pẹ̀lú ìmáàmù ni àbí nǹkan ni wọ́n ní láti ọkọ̀ consult Parakoyi ni yóò gbé lọ sọ́dọ̀ kábíyèsí Parakoyi ni kábíyèsí yóò ràn padà sí Islamic Council àwọn ni wọ́n wá sẹ́ pé nǹkan báyìí la fẹ́ ṣe ṣùgbọ́n ẹ gbọ́rọ̀ yìí lórí ọ̀rọ̀ tó ń lọ ní ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́ ọ̀rọ̀ yìí ti pẹ́ o kì í ṣe ọ̀rọ̀ sin o ṣùgbọ́n ó ti pẹ́ bọ̀ torí àwa tí a ṣẹ̀ jẹ́ new followers àtẹ̀yìntẹ̀ ń dá mi láàmú pé lórí mọ̀ bọ̀ lórí YouTube a ní ìdí ẹ̀ ara àwọn kọ̀ọ̀kan tó ń lo content ẹ̀ kọ̀ọ̀kan lórí YouTube a dẹ̀ rí pé gbogbo ohun tó mọ̀ sọ ò kì í sọ propaganda àwọn tí ó jẹ́ ẹ̀rí gangan tá a lè fẹsẹ̀ múlẹ̀ òun gangan ló máa ń gbìyànjú àti sọ so mo dẹ̀ fi assure wọn pé kán mọ̀ wọ́rì màá gbìyànjú láti wá mú fún ọ ní àrò ọ̀tun ṣé títòní mo fẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí bàbá Parakoyi sọ yìí nípa ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣé lájọ tán ti sọ̀rọ̀ yìí ǹjẹ́ àti ẹ̀rí reaction kankan jáde látọ̀dọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ gbogbo ohun tí ìmáàmù sọ pé àwọn ṣe lóòótọ́ ni wọ́n ṣe ní tí bàbá Parakoyi sọ ṣé lóòótọ́ òní já sí pé ó rí bẹ́ẹ̀ àti gbogbo oríṣiríṣi àwọn ẹ̀sùn táwọn èèyàn fi ń kan bàbá Parakoyi àdínì olówó kan ló ra mọ́tò fún olówó kan ló ṣí ilẹ̀kùn sìmẹ́ǹtì fún àwa wo fídíò dáadáa àwa náà ó lè mọ̀ yàtọ̀ láàrin òdodo àti tí wọ́n ń pè ní irọ́ pẹ̀lú ògo Ọlọ́run ẹ bá mi share program yìí dáadáa màá mọ̀ dá yín padà mọ̀ mú àwọn oríṣiríṣi àwọn nǹkan tó yá sí pé ẹ̀yin tí ẹ̀ṣẹ̀ ń dé lásìkò yìí tó yẹ pé ẹ̀ ń bá fídíò lórí fídíò tí ẹ̀ ríran rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ màá mọ̀ try láti mọ̀ expatiate ẹ̀ ìyẹn ní ìkànnì YouTube yìí then kì í ṣe lè nìkan fẹ́ mọ̀ ṣe lórí YouTube o ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi àwọn programs tí ó já sí pé ẹ máa fẹ́ràn láti fẹ́ máa gbọ́ lóríṣiríṣi àwọn interview oríṣi àwọn research lóríṣiríṣi láwọn gbá sórí ìkànnì YouTube yìí ìwọ ṣáà bá mi subscribe kó dẹ̀ bá mi share rẹ̀ kó comment ẹ̀ ọwọ́ tó fi ń tẹ̀ yẹn Ọlọ́run jẹ́ kọ́wọ́ ẹ̀rọ ojú tó fi ń wò mí kétékété yẹn ojú yẹn ò ní fọ́ Adéyẹmí olórí lórúkọ mi o ẹ ṣeun tẹ̀ ń gbọ́ mi. gbogbo àwọn tí wọ́n lọ sí Ìbàdàn lánàá ló kí gbogbo bàtà àbàtún máa gbéra lọ anywhere Ọlọ́run já sí rẹ̀. Àmín Allah. àwa tá a lọ Ìbàdàn tá a wà l'Ógbómọ̀ṣọ́ àwa náà kíra wa pé a kú àtẹ̀mítẹ̀lé bó ṣe wáyé lánàá o ẹ má kó rẹ̀wẹ̀sì ọkàn ẹ má ròyìn pé bọ́yọ̀ ọ̀rọ̀ ìtàn sílẹ̀ nǹkan ṣẹlẹ̀ lánàá kìí ṣẹlẹ̀ kankan kìí ṣagbára wọn kí wọ́n yá ní tí gómìnà ń ṣe bàbá ti wà ní Ìbàdàn láti ìjẹta ìyàwó kábíyèsí lórí prógámù yẹn náà ibẹ̀ náà ní kọmíṣánná wà lánàá tí ò fi ráyè àtẹ́lẹ̀ sí àwọn ìyàwó tó lọ sí Ìbàdàn kìí ṣe pé bọ́yá owó wọn àbágbára wọn inú débẹ̀ tí láti fi nígbà ẹ̀gbọ́ gbogbo ọjọ́ tí Ọlọ́run àkádàrá táàtò lọ á gbé sí àrùn ayé. àwa ò ní dúró nídìí àbùsí a sì ní fi ẹ̀kọ́ tanná fún ara ká lọ pàdé láàrin gbogbo wọn pátápátá wọ́n mọ ibi tèmi gbé sí láti ilẹ̀ lèmi tí ń dé kóyún wọn yí pé ibi tí ìlú lọ tèmi lọ ní tí ìlú ọ̀bá sì ṣe mi ò ní ṣe ọ̀pọ̀lọpọ̀ wa máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ò bára wọn mu wọn ní àmẹ́bá rí mi níbì kan wọ́n rí yájú Mọ̀súrù ń bẹ̀ wọ́n ní àmọ̀súrù ti fowó rà mí ó lówó ni kò lówó tó ní fi rà mí
kọ́lé rí àyè àwọn bàbá ńlá mi ní oṣù bàjẹ́ látàrí kò lè mọ̀ sí bàjẹ́. tí ẹ bá ṣe wípé ìjẹkújẹ ẹ̀tàn bálà àwọn bàbá ńlá mi bá bọ̀ látàrí nítorí kí lè fẹ́ fi dára mọ́ lọ́la. wọ́n lówó ni wọn ò lè rà mí wọ́n ní àkùnrin lówó ṣùgbọ́n wọn ò lówó tí wọ́n lè fi rà mí. gbogbo àwọn tó sì ní agbára wọ́n ní agbára ni wọn ò ní agbára tẹ́lẹ̀ fi tẹ̀lé. mo dúró lórí ntọ́lọ́wọ́ bá ń fẹ́ mo sì dúró lórí tí àwọn ẹrú ọlọ́wọ́ bá ń fẹ́ mo sì dúró lórí ntọ́ bá ń fẹ́. gbogbo àwọn tí ó sọ kú sọ pé àpé ti gba kínní kan àpé ti gba kínní kan mi ò fẹ́ gbogbo àwọn olówó tí ń bẹ nílẹ̀ yìí gbogbo àwọn olówó tí gbogbo gbangba mo ti ń sọ yìí kò sẹ́ni tó lè sọ pé mo gbé bùkátà délé òun rí tó bá fún mi má gbà ó mọ́tò bá fún mi níbi mo á fẹ́ gbọ́ bùkátà kàmí kankan mo á lọ kan lẹ̀kùn rẹ̀ kò sóńtọ̀ kò sí kódà ẹni tó bá súnmọ́ ájìmọ̀sùn dáadáa ló yẹ lọ gbé ẹ lọ gbé tọ̀ mo lẹ́nu ò gbé bùkátà mi lọ́dọ̀ rẹ̀ rí ọ̀rọ̀ mi ní àjì èmi tí mo tọ̀ lọ́dọ̀ ẹ̀ ó bùn mi ní fún ara rẹ̀ ìmúra lọ́dọ̀ fẹ́ fún mi mo sì kọ́ mọ̀kọ́ kó tó di pé ó yí sí àjì kìí sọ̀rọ̀ ọdún méjì àbọ̀lọ̀ ọ̀kọ̀ ìsọ̀rọ̀ ọdún mẹ́ta ló ti sọ pé kí wọ́n á lọ mo sì ti lọ àjì kìí ṣe pé àjì tẹ̀ lọ́dà mi lójú àjì so gbogbo tó ń kálukú bá fẹ́ sọ ẹ jẹ́ ká mọ ìrìnà sálẹ̀ ọ̀rọ̀ dáadáa pé gbowó lọ́dọ̀ ẹnìkan gbàgbá lọ́dọ̀ ẹnìkan táwa ó wà gbowó láti gbà tipẹ́ ọ̀rọ̀ mọ́tò fún ọ̀rọ̀ àgbà fún kò ẹni kẹ́kẹ́ ọ̀rọ̀ akẹ́ mọ́tò ẹni tó kù mí mọ́tò nílẹ̀ yìí ò sẹ́ni tó ọ̀rọ̀ àkọ́tọ́mọ́ dáàbò àdó. ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ ní wípé tọ́ wọ́n ní ó ra tírélà fún mi Ajímọ̀sù ra tírélà fún mi ó já símẹ́ǹtì fún mi mo fowó tèmi sí ṣọ́ọ̀bù símẹ́ǹtì mi nǹkan ìyìnlá símẹ́ǹtì gan lọ́dọ̀ ẹ̀ rí ìyìnlá ń bẹ̀rẹ̀ ìyìnlá ń ṣọ́ọ̀bù wọn rí wọ́n fowó símẹ́ǹtì wọ́n fowó kan já símẹ́ǹtì fún mi wọ́n ra tírélà fún mi bọ́lọ̀ ń bá ṣe lọ́la máa rà fún ara mi. àwọn tiẹ̀ ṣe. so ìyẹn ojúlẹ́gbẹ̀ẹ́ kan máa ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ fún wa ni wípé àdúrà ní ìjà kún fún àdúrà ní kọ́ńkálùkù so Ògbómọ̀ṣọ́ ní bàjẹ́ gbangba lèmi ti ń sọ yìí pé ìmáàmù ò ní bá wa lùlù yìí ọ̀lọ́. tó bá jẹ́ wípé kò sábò sínú ìrìnàjò rẹ̀ nílò ṣùgbọ́n fún international kò sí mẹ́nu ìrìnàjò rẹ̀. mo sọ fún Ajímọ̀sù àjọ dúró àjọ jókòó àjọ sọ̀rọ̀ wọ́n láwọn ń dìfẹ́ǹdì ilé ìmọ̀ mo lé aburú lẹ̀ ń ṣe fún ilé ìmọ̀ gbogbo tí mo sọ yẹn rìkọ́dù ẹ̀dẹ̀ sẹ́ndì ẹ̀ tó ti yé mo ní ẹ̀rẹ́ ilé ìmáàmù lọ́wọ́ ilé yín ló kúrò lórí àga ìmáàmù bàbá yín ló kúrò lórí àga ìmáàmù ìmáàmù dẹ́sínsì ń pe ìmáàmù ló ń pe ilé ìmáàmù àná ló lè ń pè wá tá a ṣèjọba àná ló lè gbogbo ń tàwa sì ṣe ní fi lu jìbìtì lónìí kí ni tó ṣe mọ́sálásí gbogbo wọn sọ pé òun ló tún mọ́sálásí ṣe àwọn àjọba àná la ṣe mo ní kí wá ní dìfẹ́ndà tẹ́lẹ̀ ń dìfẹ́ndì ìmọ̀ rí bàbá yín dìfẹ́ndì rí lé dìfẹ́ndì àbúrò yín bẹ́nu àwọn tájọ sí ìjọba ẹ̀ ní wọn dìfẹ́ndì èmi lè dìfẹ́ndì wọn torí pé bí n bá dìfẹ́ndì wọn gbogbo tí ń sọ yẹn ajẹ́ pé tòótọ́ ni àjọ sí mi ṣùgbọ́n mo mọ̀ pé àjọ sí àlù jìbìtì èmi lè dìfẹ́ndì wọn ẹni ọ̀ ẹni tí ń bá ń kírun dáadáa ní mosque dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìpa ṣe bánà bá ti fẹ́ renovate mosque ìmáàmù ẹ̀ tí ìdè náà nígbà tí a bẹ̀rẹ̀ rúfù àti tún mọ́sálásí yẹn ṣe ìmáàmù ẹ̀ tí ìdè náà a ti bẹ̀rẹ̀ létọ̀ tí wọ́n ti ń ṣe létọ̀ yẹn lọ ìmáàmù ẹ̀ tí ìdè nígbà tí wọ́n parí létọ̀ yẹn wọ́n ṣe rúfù ọ̀dọ̀ ọkùnrin wọ́n ṣe rúfù ọ̀dọ̀ obìnrin ẹnìkan sọ ló dẹ̀ ṣe kò gbó lọ́dọ̀ ẹnìkankan àjọṣọ́ àrà
Alájà Bùfátà Ọmọ́táyọ̀ Buhari lọ́kọ́ ṣe táìsì inú ẹ̀ èyí tá a fọ́kọ́ tó ipá àwọn ọmọ àbásọ̀rọ̀ wá ṣe ẹnìkan ló sọ ní wọ́n ṣe wọn ò gbọ́dọ̀ ẹnìkan kan Alájà Bùfátà Ọmọ́táyọ̀ Buhari náà ló sì kún lẹ́ẹ̀mejì ló kún kò gbọ́dọ̀ ẹnìkan kan ókè àkáǹtì tí ìmáàmù forúkọ mọ́ọ̀sì sí owó gbowó tó gbà mẹ́rin ló fi ṣe lára mọ́ọ̀sì gbogbo owó tí wọ́n donate fún wa kí ló fi ṣe lára mọ́ọ̀sì yẹn ẹ wá ń gba àwọn àjọba àná lólè kí wàá lè fẹ́ pe òun ó ń jìbìtì gbogbo wa ká lọ fáìlù pẹpẹ tó wà nínú mọ́ọ̀sì yẹn ó sọ pé 11 million naira ló fi ṣe pẹpẹ yẹn 11 million naira ló fi ṣe pẹpẹ yẹn ẹ lọ fáìlù ẹ mo lẹ́yìn gẹ́gẹ́ lẹ́yìn dáfìtì náà lẹ̀ ẹlẹ́ẹ̀tún lè mọ́ mùsẹ̀ ẹ̀yìn lẹ́yìn bàjẹ́ so nípàdé lè ṣe rí ariwo kọ́ ní tèmi bá ṣe lè ní ọ̀sọ̀ tí mo ń sọ yìí tó bá ní kò rí bẹ́ẹ̀ kọ́ bọ́ọ̀tà kó wá dìfẹ́ǹdẹ̀ tó bá ní kò rí bẹ́ẹ̀ kọ́ bọ́ọ̀tà kó wá dìfẹ́ǹdẹ̀